Pàtàkì lọ́wọ́ ọba Elédùmarè, ọba atáyéṣe atáyérọ̀bí agogo, ọba mi olódù ọmọ àrè, olódù tó mọ gbogbo adé àrè pátápátá, ìbàrẹ̀ ọlọ́run ọba mi àgbàlagbà oyè. Báyìí ni wọ́n ti máa kí wa káàbọ̀ sórí ètò wa, ètò yín 20Gogoro. Olúwadámilọ́lá ọmọ Àlàmú, òun ni orúkọ tèmi. Ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ní ọ̀sẹ̀ tó kọjá, a wí fún wa wípé òwe tí a ó máa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lórí rẹ̀ ní ọ̀sẹ̀ yìí, òun ni bí onírèsé lòun ò fi gbámọ́, èyí tó ti fi sílẹ̀ ò ní parun. A sì dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fi èsì amóhùnmáwòrán yín ránṣẹ́. Láàárín ìṣẹ́jú méjì, ẹ jẹ́ kí a sáré yẹ àwọn èsì tí ẹ fi ránṣẹ́ wò. Orúkọ mi ni Owólabí Uzim. Mo fẹ́ sọ àmọ̀ràn mi nípa òwe tó nírèsé bá lòun ò fi gbámọ́, èyí tó ti fi sílẹ̀ kò ní parun. Bó ṣe yé mi sí ní àwọn nǹkan tèmi lè lò fún ni pé ká sọ pé bí amójọ́ gàásìn yìí tí èmi àtọmọṣẹ́ mi kan tájọ ní ọ̀rọ̀ tájọ ń sọ tí mo fẹ́ ṣàpèjúwe fún nípa àwọn iṣẹ́ tí mo ti ṣe pé kí n fi ṣàpèjúwe pé tó bá jẹ́rú ìsìn yìí ni mo ò ṣiṣẹ́ mọ́ àbí ní agbára ò sí mọ́, èyí tí mo ṣe sẹ́yìn náà àwọn iṣẹ́ tó ṣe fi tọ́ka ni èèyàn lè fi sọ̀rọ̀ fọmọṣẹ́ pé bónírèsé bá lòun ò fi gbámọ́, èyí tó ti fi sílẹ̀ ò ní parun. Èèyàn lè lù fọmọṣẹ́ náà pé àwọn ọmọṣẹ́ tí mo ti kọ́ṣẹ́ náà tí mi bá ṣe wá kọ́yàn kankan ṣẹ́ mọ́ àwọn tí mo ti kọ́ṣẹ́ síwájú, ẹ lọ wàrà tó ń dá ó múnú mi dùn sí, èèyàn lè lò bẹ́ẹ̀ náà nípa òwe yẹn lírú bó ṣe yé mi mọ́. So nǹkan tèmi ní nípa òwe yẹn nìyẹn. Ìtumọ̀ òwe tí mo fẹ́ sọ yìí ni pé torílé kí ó bá fi gbámọ́, ètò ti fi sílẹ̀ kò ní parun. Bí rere lèèyàn bá mọ̀ nílé ayé tó bá ń ṣe, ètò ti ṣe sílẹ̀ kò ní bàjẹ́. Bó lè jẹ́ ibi lèèyàn ń ṣe, ètò ti ṣe sílẹ̀ náà kò ní bàjẹ́. Ìtumọ̀ ni pé kéèyàn ṣáà ṣe dáadáa. Orúkọ mi ni Mrs. B. Saola. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn èsì tí ẹ fi ṣọwọ́ sí wa. Orísun ọgbọ́n, orísun ìmọ̀ yín kò ní gbẹ lọ́lá Elédùmarè. Adúpẹ́ òkun, ẹ ṣeun púpọ̀. Yorùbá bọ̀ wọ́n ní ìsọ̀rọ̀ ìyanrọ̀ òun ló pa ilé ìpín àkọ́kọ́ tó nígbà wúwo ju àwo lọ. Àti wípé ìtọ̀sẹ̀ ló lọ̀yọ́ bá a bá ta tá ò bá tọ̀ yóò dẹran onídìí tó ṣe bí òwe ẹ̀yin àgbà. Ìdí nìyí tí a fi gbé àlejò wa wá sí orí ètò lénìí. Ta ni mò ń perí ẹ̀, olùfẹ́ àṣà ni, agbáṣàlárugẹ ni, apohùn ni wọ́n pẹ̀lú, kódà pèdè ní tẹ́ bá rí wọn ẹ tiẹ̀ ti mọ̀, ìrísí wọn gan ẹ ti mọ̀, ìdúrósí wọn ẹ ti mọ̀, ìsọ̀rọ̀ sí wọn ẹ ti mọ̀, kódà ẹ ti máa gbọ́ ìpèdè pé ìdá méjì Ìkòròdú tí wọ́n pè léèyàn kan ṣoṣo. Ta ni mò ń perí ẹ̀? IBILE OJOGBON lórúkọ mi o, Àlàbí Adé ọmọ òṣèpàrọ̀. Ìdá méjì Ìkòròdú tó ń pè léèyàn kan ṣoṣo. Orúkọ mi ni IBILE OJOGBON, ìdá méjì Ìkòròdú tó ń pè léèyàn kan ṣoṣo. Èmi ni mo ní mi ò ṣògùn kàmọ́ tí mo fìbínú sọlé àná mi dáwóró. Èmi láláàánú tí fi májèlé rò fọ́. Àwa náà rèé lórí ètò yìí. Ẹ káàbọ̀ sórí ètò wa o, inú wa dùn púpọ̀ torí pé a pè yín ẹ sì jẹ́ ẹ wò pé ibo làwọn ọmọ kéékèèké ti wá. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀, a dúpẹ́ kódà a lè dúpẹ́ tán torí àwa ẹ̀yin náà la wá bá, a sì wá bá yín. Ẹ ti ẹ̀ fojú kéré wa ẹ̀ sọ pé àwọn ọmọ kéékèèké ibo ló ti wá. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀, ẹ ṣeun tẹ́ wá. Ṣé ẹ wá rí báyìí sí wípé gbogbo ohun tí mo ti ń sọ látàárọ̀ mi ò parọ́? Ṣé rí irọ́ ò sí lẹ́nu mi, òótọ́ ni mi ò kàn ní, ṣùgbọ́n irọ́ ò sí lẹ́nu mi, ẹ ṣé. Àbí ẹ ti rí nǹkan tí mo ti ń sọ látàárọ̀. Bá mi, mo fẹ́ béèrè tí ò bá ní ṣòmí lẹ́nu láti béèrè. Mo fẹ́ béèrè ṣé ẹ lè sọ fún àwọn aráalé iṣẹ́ tí irú iṣẹ́ tí ẹ ń ṣe àti wípé kí ni ìdí tí àwọn èèyàn fi ń pè yín ní ìdá méjì Ìkòròdú tí wọ́n pè léèyàn kan ṣoṣo, torí mo ṣàkíyèsí wípé ẹ tún sọ lẹ́ẹ̀kan. Ẹ bá mi sọ fún mi.
òṣèré orí ìtàgé ni mí, apohùn ni mí tí gbogbo èèyàn mọ̀ sí akéwì. Iṣẹ́ tá a ti ń ṣe láti bí ìgbà tó ti pẹ́ díẹ̀ sísìn ni. Kọ́lọ́run dẹ̀ túbọ̀ fi ràn wá lọ́rùn, Kọ́lọ́run fi ràn gbogbo wa lọ́rùn. Àmín àṣẹ. Nípa ìdá méjì Ìlúkòròdú tí wọ́n ń pè léèyàn kan ṣoṣo, bàbá tó bí mi ló ń jẹ́ orúkọ yẹn, Olúwo Master Erinfọlábí ọmọ Razaki. Ìdá méjì Ìlúkòròdú tí wọ́n ń pè léèyàn kan ṣoṣo, ọmọ Olúkòso àyàrá náà kà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu. Tí àwọn ọmọ bá dẹ̀ ti bá orúkọ tó dálẹ̀ lọ́wọ́ bàbá wa, a máa ń jogún ẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní jẹ. Àti pé ìlànà tèmi gẹ́gẹ́ bí akéwì ó tún bá orúkọ yìí lọ dáadáa. Nítorí pé nílùú Ìkòròdú nínú àwọn tó ń kéwì tó bá ṣì ń kà, àwa náà ò kéré ni mo fi ń jẹ́ ìdá méjì Ìlúkòròdú. Kódà inú mi dùn láti mọ̀ yín lónìí, inú mi dùn, ayọ̀ mi kún. Kódà ó dàbí pé mi gan tún gba díẹ̀ nínú ẹ máa bùn mí díẹ̀ kẹ́ ẹ tó lọ. Ẹ ṣeun, a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Tẹ́ ẹ bá rí wípé gbogbo ohun tí mo ti ń sọ látàárọ̀ nípa wọn mi ò parọ́, mi ò kàn lóòótọ́ ni. A dúpẹ́ torí pé ẹ ti bá wa tàn mọ́lẹ̀ sí ìdí tí wọ́n fi ń pè yín ní orúkọ yìí, àti wípé ẹ tún mú mi rí wípé orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ṣé ó ní ìdí tí a fi pè yín wá sí orí ètò lénìí? Ìdí tí a sì fi pè yín wá kò ju orí òwe Yorùbá kan tí a ti ń yọ̀ sọ́tún tí a ń yọ̀ sósì, ṣùgbọ́n bí a ti ṣe ń gbé ó ń dàbí igi eléra, ní bá a ṣe ń gbé là ń gbé jùlẹ̀, àgbéjùlẹ̀, ẹ ṣàmọ̀ bá gbé jùlẹ̀ lọ́mọdé ń gbé igi eléra. Bẹ́ẹ̀ ni tó ṣe bí òwe ẹ̀yin àgbà. Ìdí nìyí tá a ṣe pè yín wípé kí ẹ jọ̀ọ́, kẹ́ ẹ dákun, kẹ́ ẹ dábọ̀, kẹ́ bá wa tan ìmọ́lẹ̀ sí i. Òwe náà lọ báyìí wípé bónírèsé lòun ò ní fi gbá mọ́, èyí tó ti fi sílẹ̀ kò ní parun. Ṣé ẹ lè bá wa tàn mọ́lẹ̀ sí láàárín ìṣẹ́jú péréte? Bónírèsé bá lòun ò gbá mọ́, èyí tó ti fi sílẹ̀ ò ní parun. Èyí tó nírèsé bá kọ̀ tó lòun ò fi gbá mọ́, èyí tó ti fi sílẹ̀ ò ní parun. Lákọ̀ọ́kọ́ náà ta ló sọ ọ̀rọ̀ yìí? Nítorí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ nípa èyí ìtàndòwe ni. Ẹni tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí, bàbá wa Aláàfin Ọ̀yọ́ ni kábíyèsí ni ó kọ́kọ́ sọ ọ̀rọ̀ náà. Nítorí pé ní Ọ̀yọ́ ilé ó ní àwọn agboolé kan tí wọ́n máa ń fi gbá. Onírèsé la pè gbogbo wọn, ẹ̀yìn ilé ọba sì ni wọ́n ń gbé. Onírèsé la máa ń pè gbogbo wọn. Ṣùgbọ́n ẹni tó bá ti jẹ́ pé òun ló gbówọ́ tó mọ̀ ń ṣe jù ni wọ́n máa ń sábà ń jẹ́ orúkọ onírèsé yẹn. Ó lárakùnrin kan tó jẹ́ pé ó dáa nínú ká fíngbá, tí pé ó gba àwọn ayaba ni wọ́n máa ń sábà nífẹ̀ẹ́ sí igbá jù kì í ṣe ọba. Gbogbo àwọn ayaba ìkẹ́dẹ̀rẹ́ náà ni wọ́n máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé arákùnrin yìí ló gbówọ́ jù, òun ní igbá ẹ̀ dáa jù, òun ló ṣe tẹ̀ mọ́ lórí gẹ́gẹ́ bí onírèsé. Ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, iṣẹ́ téèyàn bá ń ṣe ìrọ̀rùn ìdùnnú àwọn èèyàn máa yẹ́yàn sí lórí ẹ̀. Àwọn òyìnbó wá sí ilẹ̀ Ọ̀yọ́, wọ́n sì rí gbá tí àwọn èèyàn fi lóríṣiríṣi, wọ́n rí tonírèsé pé ó yàtọ̀. Ìyẹn alákùnrin tá à ń pè ní onírèsé. Bẹ́ẹ̀ ni. Tálẹ́ni tó fi ń gbà yìí wọ́n ní onírèsé ni. Bó ni o, báwo ló ṣe máa rí tá bá sọ pé kò tẹ̀lé wa lọ sí ìlú wa láti wá lọ fi ń gbá, láti wá lọ ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí lọ́hùn. Òun á lọ, òun ò níṣẹ́ míì yàtọ̀ síṣẹ́ tí òun ṣe. Ó tẹ̀lé wọn lọ sí ìlú ọba, ó lọ bẹ̀rẹ̀ sí ní fi gbá fún bí ìtàn kan sọ pọ́dún méjì, ìtàn kan sọ pọ́dún mẹ́ta. Ó bẹ̀rẹ̀ sí ní fi gbá níbẹ̀. Nígbà tó ṣe díẹ̀, lára àwọn tí wọ́n jọ wá mú láti ìlú Ọ̀yọ́ lọ sí ìlú òyìnbó náà ni ó fẹ́ láya tó jẹ́ òyìnbó. Lẹ́yìn tó fẹ́ láya gẹ́gẹ́ bí ìlànà wọn nílùú òyìnbó, ó padà wá sí ilẹ̀ Yorùbá nílùú Ọ̀yọ́ láti wá bá kábíyèsí láti fàṣẹ sí. Kábíyèsí fàṣẹ sí, ó dẹ̀ rí gbogbo iṣẹ́ tóun ti ṣe lọ́tún ló sì rí pé ó ti tó kóun náà fẹ̀yìntì nídìí igbá fífín yìí, torí pé òun náà ti ń dàgbà, ó ti jẹ́ kóun náà ti bímọ nígbà tóun ti níyàwó. Ó sì lóun fẹ́ fẹ̀yìntì, òun ò ní fi igbá mọ́. Àwọn ará Ọ̀yọ́ bẹ̀rẹ̀ sí ní bínú pé ṣé torí pé wọ́n wá lọ ìlú òyìnbó, ṣé torí gbá, ṣé torí àwọn wọn lọ fẹjọ́ sun Aláàfin Ọ̀yọ́. Nígbà tó dọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ ní ẹ ṣe sùúrù. Tónírèsé bá lóun ò fi gbá mọ́, èyí tó ti fínlẹ̀ ò lè parun. Ọ̀rọ̀ yìí ni gbogbo àwọn ará Ọ̀yọ́ gbà gẹ́gẹ́ bí òótọ́ pé téèyàn bá ṣiṣẹ́ dandan ó di dandan kó fẹ̀yìntì. Ni wọ́n ṣe gbà fún onírèsé kódà kó fẹ̀yìntì, káwọn ẹbí ẹ̀ àti àwọn ọmọ ẹ̀ kó máa ṣe, káwọn máa bẹ̀rẹ̀ sí nígbà. Ibi tí ọ̀rọ̀ bónírèsé bá lóun ò fi gbá mọ́, èyí tó ti fínlẹ̀ ò ní parun. Ká wá lọ sí ṣókí, kí ni àwọn ọ̀rọ̀ tá máa ń lò ó fún? Nítorí pé tí òwe bá ti wà bẹ́yẹn, ó máa ń ní àwọn nǹkan tá máa ń lo òwe fún.
ó túmọ̀ sí wípé tó o bá ń wu ìwà kan yálà ó dáa ni àbí kò dáa ní àwọn ọ̀gbà kan tó wá tó gbà kan tó wá fílẹ̀ àbóṣọ pé o fẹ́ fílẹ̀ àwọn èyí tó o ti ṣe èèyàn àwọn tó o ṣe lójú ẹ̀ àwọn tó o wù fún wọn ní gbàgbé nítorí ìdí èyí ó dáa ká máa ṣe dáadáa nílànà míì wọ́n máa ń lò fún ẹni tí ó ń ṣe nǹkan kan bóyá tó dáa tó wá wò pé mi ì fẹ́ ṣe mọ́ mo fẹ́ fẹ̀yìntì wọ́n sọ pé èyí tó ti ṣẹlẹ̀ náà a sì ń lò ó sì dáa kò bàjẹ́ ṣùgbọ́n èyí tèmi máa ń fẹ́ràn láti lò ó fún ni tí èèyàn bá wà kó bẹ̀rẹ̀ sí í ṣe dáadáa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ torí pé dáadáa ẹ̀ náà tá bá ní ká tú wò lẹ́yìn tó bá ti dàgbà tó bá lóun ò ṣe mọ́ òun náà láti máa kan sára sí pẹ̀lú àwọn ẹbí ẹ̀ bó ní rèsé bá lóun ò fi gbá mọ́ kódà kò ní pa àwọn. Kódà àlàyé yìí ó rinlẹ̀ lọ́kàn mi dòdò ẹ ṣeun púpọ̀ adúpẹ́ àti wípé nínú àlàyé yín mo rí ìdìmú wípé ọba tó jẹ́ tìlú tòrò orúkọ ò ní parun èyí tó jẹ́ tìlú dàrú náà orúkọ ò ní parun adúpẹ́ lọ́pọ̀lọpọ̀ ẹ ṣeun tí a pè yín tí a sì jẹ́ wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ adúpẹ́ gan. Ṣé ní ṣókíṣẹ́ lè bá mi kí àwọn aráalé kẹ́ fi ohun ẹ̀sà kí wọn kẹ́ tó máa lọ. Aráalé ronú ẹsẹ̀ o adúpẹ́ ẹ̀pẹ́ o àwa ní kẹ́ ẹ máa wò ó àwa ní ẹ máa bá ẹ̀yin la máa rí orí oníjà wàrà wa ti nígbà àkọ́kọ́. Àmì àṣẹ Elédùmarè ẹ ṣeun o. Mo lérò wípé ẹ ti jẹ gbádùn ètò tèmi gẹ́gẹ́ bí mo ṣe gbádùn ètò tèmi dáadáa. Mo sì lérò wípé ẹ rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ nínú ètò lónìí gẹ́gẹ́ bí èmi fúnra mi bí mo ṣe ti rí kọ́ torí mi ò ní parọ́ mo rí méjì mẹ́ta mo rí ìdìmú nínú ètò tòní. Lọ́sẹ̀ tó ń bọ̀ òwe mìíràn tí a ó tún mọ̀ ṣàgbéyẹ̀wò rẹ̀ òun ni àgbàrá òjò lóhun onílé wó onílé ni ò ní gbà fún ṣé ẹ ti gbọ́ òwe yìí rí àbí bóyá ẹ ti rí àwọn nǹkan tí wọ́n ṣàlàyé bóyá tó sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ bá wa fi èsì amóhùnmáwòrán yín ránṣẹ́ sí ẹ̀rọ WhatsApp tó wà nísàlẹ̀ yìí kó tó di ìgbà mìíràn tí a ó máa pàdé yẹn lọ́sẹ̀ tó ń bọ̀ ire o.